Ẹ káàsán ní gbogbo àgbáyé. Ẹ wò ẹ má bínú, mo fẹ́ ṣe fídíò yìí brief ni, mo fẹ́ kó brief, I want it to be very very brief. So ní àná ni ẹ rí pé àná ni mo upload fídíò kékeré kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ti pè mí lórí fídíò yẹn because àwọn èrò mi ń believe pé nǹkan yẹn kàn ṣẹlẹ̀ ni mo record ẹ̀. Tó bá ṣe pé ó kàn ṣẹlẹ̀ lóòótọ́ ni, gbà tí kì í ṣe pé bóyá a ti gbé fídíò lọ láti lọ rìkọ́ọ̀dù ẹni yẹn tẹ́lẹ̀, bó ló ṣe máa ṣẹlẹ̀. A mọ̀ọ́mọ̀ lọ ṣe nítorí a fẹ́ fi nǹkan tó ń ṣẹlẹ̀, aburú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè tá a pè ní Nàìjíríà yìí, a fẹ́ ìnira tó ń bá àwọn èèyàn, a fẹ́ kẹ́ ẹ rí. So now òun la fi lọ ṣe a stage drama yẹn nítorí pé kì í ṣe gbogbo nǹkan náà ni mo máa sọ. Àwọn nǹkan míì wà tó jẹ́ pé drama láàmú ni màá máa fi sọ fún yín ibi tó ń lọ. Drama oníṣẹ́jú 5, oníṣẹ́jú 10, oníṣẹ́jú 15. Ṣẹ̀rí ìdí tí ò tí ì jẹ́ máa ṣe drama ni wípé ó máa ná mi lówó because gbogbo àwọn èèyàn tá a máa jọ kópa nínú ẹ̀ máa sáà fún wọn lówó. Ọwọ́ àwa tá a bá jọ jẹ́ ní Yorùbá nation nìkan ni ò ní gba owó lọ́wọ́ mi. Every other person tá a bá pè láti join wa láti jọ act drama yẹn ká lè fi hàn yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń gbọ́ tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nítorí ọ̀pọ̀lọpọ̀ bá wa gbé ní orílẹ̀‐èdè yìí. So ní àná yẹn Ọlọ́run dẹ́rù bà mí, Ọlọ́run dá ẹ̀rù bà mí, mi ò dẹ̀ rírú ẹ̀rí láyé mi. Ṣé rí níbi tá a ti ń ṣe, ibi tá a ti lọ ya story yẹn, èmi àti ìyá yìí pẹ̀lú ọmọ kan tó tẹ̀lé wa lọ yà àtàwọn kúrò wa tí wọ́n wà behind the camera. Bá a ṣe débẹ̀ tá a ya nǹkan tá a fẹ́ yà kékeré yẹn, bá a ṣe yà tán báyìí tí mo ní kí n wọ inú mọ́tò padà, ibi tá a páàkì sí, mo dẹ̀ rí àwọn mọ́tò wà tán ká páàkì lápàtàn lápàsì, àárín mọ́tò ni mo wà. So bí mi ṣe ń fẹ́ wọlé sínú mọ́tò báyìí, mọ́tò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo kàn rí man kan bẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹni yẹn sọ̀rọ̀. Ẹni yẹn dẹ̀ sílẹ̀kùn, ó dẹ̀ wọlé, ó dẹ̀ wind up glass, ó dẹ̀ start mọ́tò, ó dẹ̀ reverse jáde. Mo wá rí bí màá yẹn ṣe look dejected. Kí ló ṣẹlẹ̀? Mo wá pè máa yẹn, ẹ̀gbọ́n ṣé kò sí? Ó mórí pọ́ fẹ́ máa sunkún, ẹ̀gbọ́n ṣé kò sí? Ló bá ní ẹ dákun, òun lọ bá wọn sọ̀rọ̀ ni, òun make appeal, òun béèrè nǹkan kan lọ́wọ́ wọn ni. Mo ní kí lẹ̀ ń béèrè lọ́wọ́ ní ìyàwó òun ló wà lọ́sípítù, pé òun dẹ̀ ti sáré káàkiri, owó ló ń disturb àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí, ló ń fi ń káàkiri pé àwọn èèyàn tó ń bá lè rí tí wọ́n lè ràn lọ́wọ́ tọrọ kọ́bọ̀. Wọ́n ní tọrọ ìlú lẹ̀ ń wá ní gbogbo owó táwọn wà ju 150,000 lọ, pé òun dẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí 5,000. Kódà ọ̀rẹ́ òun kan tóun bá sọ̀rọ̀ yẹn ló sẹ́ndì 5,000 sóun. Ara mi dẹ̀ ń gbọ̀n, èmi àti ẹnì kejì mi, ara àwa méjèèjì dẹ̀ ń gbọ̀n pé àti ìkó ifá ńlẹ̀ tán, ifá ti ṣẹ. Mo wá ní ẹ̀gbọ́n ẹ wò ń tẹ́ wá tọrọ lọ́wọ́ àwọn èèyàn yẹn, irú story gangan tá a wá yà níbi tá a wà yìí, òun nìyẹn. Pé ṣùgbọ́n ẹ má bínú o, èmi ò lówó lọ́wọ́. Nínú 5,000 tẹ́rí tí mo kó jáde tí mo fi ya iṣẹ́ yẹn, mo wá kó 2,000, mo kò fún pé ẹ wo ìtókù ilé mi àtàwọn ọmọ mi náà fi jẹun nílé, mo ṣàkó 2,000 yẹn fún. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wá wo kinní yẹn, wọ́n wá ń pè mí tí mo fi fẹ́ súré ṣe sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ nìyẹn. Àwọn èèyàn tó ti wo last video mi yẹn, wọ́n wá ń pè mí, wọ́n wá ń bi mí léèrè pé kinní yẹn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní tòótọ́ ni, tó kinní kan mo wá ní mo wá ń sọ fún wọn pé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, story tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu jù ni pé Ọlọ́run lo ẹnu wa láti sọ̀rọ̀ lórí nǹkan yẹn ni. Ọlọ́run wa tún fi nǹkan kan hàn wá lẹ́gbẹ̀ẹ́ pé bí n tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni ẹnìkan jáde tó wá béèrè owó tó fẹ́ fi rescue ìyàwó rẹ̀. Ó dàbí pé bóyá ju àbí nǹkan kan ló ní ìyàwó òun ni, so tó fẹ́ fi rescue ìyàwó ẹ̀ ní hospital. Mo ṣáà fún ẹni yẹn 2,000, ó ṣáà lọ. So question táwọn yẹn wá ń béèrè yẹn ló wá mú mi wò pé mo need láti sọ ohun tó ti ṣẹlẹ̀ sí wa níbi tá a ti ń rìkọ́ọ̀dù story yẹn lọ́wọ́. Ṣé ẹ rí kó tó di pé mo ṣe fídíò yìí, torí mo gba nọ́mbà ẹni yẹn lánàá, èrò ọkàn mi ni pé
tọ́lọ́n bá ti jẹun rí nǹkan kan tí bóyá bá rí owó kan on my own tí mo sì lè send sí pé okay ẹ̀gbọ́n tí mo tún nílé o ẹ má bínú ẹ send account number yín o ìyẹn ni mo ṣe gba phone number ẹ̀. So ìgbà tí mo wá rò agbọ́ nǹkan táwọn èèyàn sọ àti pé bí nǹkan yẹn ṣe wáyé mo wá wò pé okay lẹ́yìn pé kó tó di pé mò ń ya fídíò tí mò ń ya lọ́wọ́lọ́wọ́ yìí mo wá pè é mo wá kí ó wá ní àkí má bínú o àwọn gan ló tiẹ̀ ti yẹ kó òun ti pè mí láti àná pé kí má bẹ́ẹ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ mi orí tí mo ṣe fóònù lánàá mo ní nǹkan tí mo tiẹ̀ fẹ́ kọ́ béèrè kọ́ yẹn a ó fà wá ní òun sì wà lórí ẹ̀ o òun sàn sáré káàkiri náà ni òun wà lórí ibi tó ń ti sáré káàkiri o mo wá ní pé ó yà mí lẹ́nu mo sáà bá sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá sọ àwọn nǹkan tó wá bá mi sọ kó tó di pé mo ya fídíò yìí òun gangan ló tì mí tí mo fi wá ya fídíò yìí o àwọn nǹkan tó bá mi sọ kódà mo rìkọ́ọ̀dù ẹ̀ sínú orí fóònù mi màá dẹ̀ jẹ́ kí ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kí n tó máa sọ̀rọ̀ mi lọ. mo ní kí n béèrè pé báwo ni ní sẹ́ẹ̀rì kò tí ì owó lọ́wọ́ mi bọ̀ tí mo kàn ní kí n béèrè pé alpha. àìsílẹ̀ jù lọ lọ́wọ́ aláwọ̀ àtàkà àkọsà ó sì wà bẹ́ẹ̀ bọ̀ láti mo sì rí ọgbọ́n bàbàlà náà níta mo sì ń sọ́ọ̀tù mo dùn sọ́ọ̀tù náà níta mo sì fẹ́ lórí ẹ̀rọ rẹ̀ náà orí ẹ̀ náà ni mo wà sá mo láti dùn mo sì ní mo sì sọ́ọ̀bù lórí ẹ̀ níta. Ọlọ́run á ṣe ìyanu pẹ̀lú ògbó rẹ̀. àmì ìdájọ́ wa ẹ̀pẹ̀ fàṣà yìí kẹta òtútù ní ìlà lágbára ọlọ́run ẹ̀ máa ga yìí lọ lẹ́yìn wa pẹ́ lágbára ọlọ́run àpẹẹrẹ mi gbọ́ àlàáfíà ẹ̀pẹ̀ fọlágbára ọlọ́run ojú òní kí ìsà ẹ̀ṣẹ̀ mu wọ́n lórí o mo rẹ̀ fún kẹsẹ̀. mo kàn ní kí n kàn ká àbèrè náà ni pé alpha sẹ́ẹ̀rì ẹ̀gbọ́n ẹ má ro ẹni tí ẹ fọkàn sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni ọba tó mọ gbogbo tó lè so gbogbo orí burúkú ìlú tá a wà yìí nìyẹn sẹ́rí kiri tí mò ń yà lọ́wọ́ lánàá ńgbà tẹ́ wá bá wa yẹn tí mo fi ń wò yìí tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ yẹn mo fi ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí irú tó ṣẹlẹ̀ sí yín ni mo fi ṣe sítórì tí mò ń yà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run Elédùmarè ń gbọ́ so now tí ò bá sí ìlú orí burúkú tá a wà yìí ọ̀rọ̀ Yorùbá nation yẹn tí gbogbo wa fi gbọ́dọ̀ jára mọ́ nìyẹn tí ò bá sí orí burúkú ìlú tá a wà yìí ẹ ṣùgbà níbo ni irú yín ti lè dúró sẹ́rù yín lè dẹnu kọ̀yàn pé lágbájá fún mi ní wọ́n náírà. ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti sún kan ògiri mo sáàjẹ́ ọlọ́run wípé gbogbo ìrànlọ́wọ́ lọ́tún ìrànlọ́wọ́ lósì ọlọ́run á ṣe fún yín pẹ̀lú ògo ọlọ́run àwọn ẹni tó wà ní ọ̀sìpìtì ẹ̀ ní fojú sunkún ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní fojú sunkún ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní fojú sunkún ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run mọ̀kàn ní kí n pè yín wò kí n kàn bí léèrè wípé alpha ni ẹ̀pẹ̀lẹ́ sá ojú òní ẹ̀ mọ̀ wọlé sẹ́mi náà bá ní ẹ̀mí tì mo máa pè torí ẹ̀ mo ti gba nọ́mbà yín bá ní ẹni tí màá pè yín bọ́ ní òlówó lọ́wọ́ náà ń gbọ́. mo rò pé ẹ ti gbọ́ nǹkan tí èmi àti arákùnrin ẹjọ́ sọ ó dẹ̀ bà mí lọ́kàn jẹ́ because ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yẹn bí àwọn èèyàn tó ti máa tó bí 50-55 years of age ni kì í ṣe ọmọ kékeré rárá so now bí orílẹ̀-èdè ṣe burú tó ń lè rí yẹn òkè káàtì ẹ̀ wá ní irọ́ ni mo pàṣẹ bí kò yẹ kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tèmi wá rìkọ́ọ̀dù nǹkan yẹn èmi ò ní láti parọ́ mọ́ Nàìjíríà èmi ò ní láti parọ́ mọ́ wọn n tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà olówó nìkan ló fẹ́fọ̀ ìyà bàbá ńlá kú ìyà ló ń jẹ àwa tá a jẹ́ mẹ̀kúnnù Ọlọ́run nìkan ló lè rescue wa lórí ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ Yorùbá nation nìkan ló lè kó wa yọ tá a fi lè kúrò lẹ́nu ìyà yìí otherwise Ọlọ́run ní jẹ́ kí ìyà jẹ wá gbé o now nínú rẹ̀ náà ni mo tún ti gbọ́ nǹkan kan tí wọ́n ní ẹnìkan sọ tó dẹ̀ bà mí lọ́kàn jẹ́ wọ́n ní ẹnìkan bóyá nú àwọn agitator yìí náà ni tàbí nú àwọn tá a jọ ń sọ̀rọ̀ sórí mọ́ọ̀máwòrán fún àwọn èèyàn láti rí pé ẹni yẹn sọ wípé a ní di ìrànlọ́wọ́ kọ́ńtì kankan mọ́ àti gba Yorùbá nation ẹni yẹn sọ fúnra ara rẹ̀ fún àǹfààní tiẹ̀ àti fámìlì ẹ̀ ní o ọ̀rọ̀ tiwa kọ́ ló ń sọ o gbogbo orílẹ̀-èdè lágbàáyé pátápátá ńlá wa nídìí ìrànlọ́wọ́ wọn lórí bá ṣe rí Yorùbá nation ìgbà o àmọ́ ẹni tó lè ṣe àmọ́ ẹni tí Ọlọ́run fẹ́ lò gbogbo
I need the ìrànlọ́wọ́ every other country. We need help from every other country in the whole world to actualize what we are after. And nǹkan tá a dẹ̀ wá after yẹn náà ni Yorùbá nation. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká fi ẹnu sọ ohun tí ò tọ́, ẹ má jẹ́ ká fẹnu wá sọ nǹkan tí ò tọ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ohun tí a bá ń sọ ká mọ̀ pé àwọn èèyàn ká máa listen láti gbọ́, ẹ má jẹ́ ká discourage àwọn country tó fẹ́ ràn wá lọ́wọ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nígbà tí èèyàn bá wà nù tàkúté tí èèyàn wà nù tàkúté tí tàkúté gbèyàn tí ò lè tú fúnra ẹ̀ síbẹ̀ nìkan náà ni ó túlẹ̀ ẹ ṣe máa láàánú ìdí ìrànlọ́wọ́ àwọn country ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣọ́ra wa lórí ọ̀rọ̀ tá a máa sọ gbogbo ọ̀rọ̀ tá a máa sọ tí ó tún wá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ń tako Yorùbá nation irú àwọn ọ̀rọ̀ yẹn mo mọ̀ pé a lè máa gbọ́ lẹ́nu àwọn èèyàn kan tí wọ́n tì bọ àárín wa láti wá dà wá rú but kí gbogbo wa ká tètè máa sọ pé àmọ́ ń pa ẹ̀ ẹni yẹn ń sọ tara ẹ̀ ni tí gbogbo wa máa sọ pé nǹkan tẹ́ni yẹn sọ o tara ẹ̀ ló sọ tóun àti fámìlì ẹ̀ ló sọ o kì í ṣe ọ̀rọ̀ ti Yorùbá nation ló sọ o so kí gbogbo wa tètè máa condemn nǹkan tá a bá rí pé èèyàn sọ tó lè hinder wa tàbí tó lè fún wa ní problem ṣẹ́rí ìbọ̀dá mi kan tí ó ní kí n má dàá kọrun tí wọ́n jẹ́ tí wọ́n pàtàkì sí mi gan ọmọ Ìjẹ̀bú ni wọ́n ní kí n má dàá kọ àwọn so wọ́n ń bá mi sọ àwọn ọ̀rọ̀ gan àwọn náà wà lára àwọn èèyàn tó mi lérè pé ṣé nǹkan tí mo yà lára yẹn ṣẹlẹ̀ reality ni so kí n tó wá sọ pé yes ó tún ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ níbi táwa ti ń yà pé tiwa fídíò ni ṣùgbọ́n àwọn mọ̀ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri nìyẹn tó ń ṣẹlẹ̀ lójú wa láìmọye ìgbà rí so àwọn gangan ni ọ̀rọ̀ tí wọ́n bá mi sọ gan ló fún mi ní inspiration pé kí n ya nǹkan tí mo fẹ́ yà yìí so àwọn ni wọ́n sọ fún mi wípé etí Ọlọ́run tó fún wa ní etí méjì láti gbọ́ràn tó wá fún wa ní ẹnu kan wípé òwe ni Ọlọ́run fi pa ìdí tí Ọlọ́run fi fún wa ní etí méjì ni pé a gbọ́dọ̀ yára gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ká lè gbọ́ ohun tó ń bọ̀ lọ́tùn ká gbọ́ ohun tó ń bọ̀ lósì ká gbọ́ èyí tó ń bọ̀ lẹ́yìn ká gbọ́ èyí tó ń bọ̀ lẹ́yìnwájú ni Ọlọ́run fi jẹ́ kí etí wa pé méjì ṣùgbọ́n ó fún wa ní ẹnu ẹyọ kan ká má máa sọ̀sọ́kúsọ kọ́mọ̀ jẹ́ pé téèyàn bá lẹ́nu mẹ́ta ti right lè sọ ọ̀tọ̀ kí ti left ó sọ ọ̀tọ̀ kí ti wájú ó sọ ọ̀tọ̀ ṣùgbọ́n fún wa ní ẹyọ ẹnu kan pé ẹyọ ẹnu kan yẹn ńlá máa fi sọ̀rọ̀ so that àwa fúnra ara wa á ti lè wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ á ti lè rò nínú ọpọlọ wa ká tó fi ẹnu ẹyọ kan yẹn ká tó fi sọ jáde Ọlọ́run Lédùmarè ó wà pẹ̀lú wa a ní fojú sunkún ara wa ṣé rí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọ̀rọ̀ Yorùbá nation yìí àwọn nǹkan tá a lè ṣe ni pé tí gbogbo wa bá jí láàárọ̀ tá a bá ń gbàdúrà ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ Yorùbá nation ṣe tó bá jẹ́ pé oníṣàngó ni ẹ́ tó bá ń bọ Ṣàngó ẹ lọ́wọ́ fọ̀rọ̀ Yorùbá nation ṣe tó bá jẹ́ pé ológun ni ẹ́ tó bá ń bọ̀gún ẹ lọ́wọ́ fọ̀rọ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kristẹni gbogbo ìgbà tẹ́ bá wà ní church ẹ máa bá wa bẹ̀ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí gbogbo ìgbà tẹ́ bá wà mọ́sálásí tàbí ẹ̀ ń kírun nínú ilé yín ni ẹ máa bá wa bẹ̀ Ọlọ́run àdúrà ní gbà o agbára kì í gbà o pẹ̀lú ògo Ọlọ́run Odùduwà nation yìí yóò tẹ̀ wá lọ́wọ́ ṣe rí lẹ́yìn eléyìí màá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò láti tún máa jẹ́ kẹ́ ẹ mọ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà fídíò yẹn lè má gùn lè má ju 10 minutes 15 minutes lọ lẹ́yìn ìgbà yẹn ní ìkànnì Sokoti TV yìí màá wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn hàn yín iṣẹ́ tí mo ti fi ṣe sẹ́yìn tó jẹ́ pé ẹ fi mọ̀ wípé ẹni yìí iṣẹ́ ni ìmọ̀ pọ̀rọ̀ Yorùbá nation ń bọ̀ wáyé ni mo ṣe iṣẹ́ kan tí wàá ń pè ní Adégoróyè kódà Ìbà Gani Adam bá mi kópa nínú ẹ̀ ẹ rí bí Gani Adam ṣe rí ńgbà yẹn wọ́n bá mi kópa nínú iṣẹ́ yẹn ni mo fi sọ̀rọ̀ láàrin ìfẹ́ láàrin Yorùbá bí ìfẹ́ ṣe sọnù bá a ṣe nífẹ̀ẹ́ ara wa tó jẹ́ wípé ìfẹ́ yẹn sọnù bá a ṣe gbọ́dọ̀ ṣe àwárí ìfẹ́ mo sọ nínú ẹ̀ ṣe rí òun ni láftà nígbàkigbà tí n bá fẹ́ bẹ̀rẹ̀ tí ní ọ̀pulóòdù fíìmù tèmi ti ṣe sẹ́yìn gangan láwọn 2 hours fíìmù yẹn Adégoróyè yẹn ni màá jẹ́ kó jẹ́ the first one tí máa kọ́kọ́ fún yín mo wá fẹ́ kẹ́ ẹ wò ó ní tó bá tọ́ sí mi bóyá pè ní bóyá àdúrà ni kẹ́ wá ṣe so ọ̀rọ̀ ọmọkùnrin tí mo sọ fún yín tán yẹn èmi ò sínú àwọn èèyàn tó máa ń parọ́
mi ní mo fẹ́ lọ gba owó fún lọ́wọ́ anybody o. N tí mo dẹ̀ sọ fún yín tó bá jẹ́ pé mo sọ nítorí kí n ṣe lè ṣe àpọ́nlé fíìmù tẹ́ wò ní èmi nu Ọlọ́run ní dájọ́ àfihàn pinnu o. Èmi ò sọ nítorí anything kí dẹ̀ ṣe pé mo sọ pé ẹ mọ wá dá owó jọ fún mọ́kàn sọ́kẹ́ lè mọ̀ wípé ohun èèyàn ní ohun Ọlọ́run pàápàá jùlọ pé gbogbo tó ń ṣẹlẹ̀ tá a bá ṣe sínú fíìmù tá a fi ránṣẹ́ sí yín tàbí tá a bá fẹnu ara wa sọ lórí fídíò tá a bá sọ fún yín àparọ́ kò sí rísìn fún mi láti parọ́ mọ́ Nàìjíríà kò sí rísìn fún mi torí pé ọkàn mi ti kúrò ńbẹ̀ mi kì í sara wọn mọ́ ọmọ Yorùbá nation ni mí títí ìgbà tí Yorùbá nation ó dẹ̀ tẹ̀ mí lọ́wọ́ gbogbo ìyà kéékèèké tọ́lọ́run bá ní a go through ẹ̀ àfaramọ́ mo ti bẹ Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ kọ́lọ́run lédùmarè fúnra ara rẹ̀ ni kó ṣe Yorùbá nation fún wa agbára kọ́ mọ́ báyìí agbára kọ́ mọ́ káwa fúnra ara wa dẹ̀ máa báwọn èèyàn sọ̀rọ̀ kájẹ́ wọ́n máa rí reason tí Yorùbá nation tó fi compulsory fún wa Ọlọ́run lédùmarè ní báyọ̀ wá jẹ́ o ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin o ẹ ṣé Yorùbá nation now.